àjèjì ò gbọ́dọ̀ bónílẹ̀ dulẹ̀. Bẹ́ẹ̀ ni ìrìn àlejò kan kì í bónílé dulé. Àṣé òwe yìí ó ti dòwe àná. Ọ̀rọ̀ yìí ó ti dọ̀rọ̀ jẹta. Ó ti kọjá bẹ́ẹ̀ ṣe rò ó. Ó yà yín lẹ́nu. Ẹ wá wo àwọn Fúlàní. Ẹ wá wo Wákìlù. Ẹ sáà ti gbọ́ ń pa ẹ̀rí, bẹ́ẹ̀ bá sì tí ì gbọ́ rí ẹ wá gbọ́. Ṣé ẹ gbàgbé Sẹ́ríkì ìjọ́sí, Sẹ́ríkì ìlú Gàngàn àti Wákìlì? Gbogbo ọ̀rọ̀ yìí ẹ bọ́ bí ẹ tún wá gbọ́ tuntun nípa àwọn èèyàn yìí. Ẹ tún wá wo Wákìlì nílùú Ṣakí. Ẹ wá wo àrà tí wọ́n ń fi àwọn ará Ṣakí dá lọ́wọ́lọ́wọ́ tá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ìyẹn nílẹ̀ Yorùbá. Bàbá wa Ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí àti gbogbo ẹ̀yin lọ́balọ́ba nílùú Ṣakí. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wo fídíò yìí, mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò ó, kẹ́ ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ bó ṣe ṣẹlẹ̀ bó ṣe lọ. Ni mo fi sọ yìí pé àjèjì á máa bónílẹ̀ dulẹ̀ bí? Àṣó ti dòwe àná. Fúlàní ń bá wọn dulẹ̀. Fúlàní ń bá onílẹ̀, ó ń bá wọn dulẹ̀ wọn. Wípé dandan àwọn làwọn leléyìí, torí àwọn ti wà níbi ti tó bí ọdún 10. Ṣé ọdún 10 tó fi wà lórí ilẹ̀ onílẹ̀ ọsọ ọdún onílẹ̀ nígbà tí ìṣepé wọn ló ní? Ẹ wá wo bí wọ́n ṣe bí àlàáfíà bí ò ṣe sí láàrin àwọn èèyàn yìí. Gbogbo ẹ̀ mo gbé wá lónìí bí bàbá ìṣúà. Ẹni ìyẹn Yorùbá tẹ́ fẹ́ wo fídíò yìí, ẹ dákun ẹ máa bá mi kọ síbẹ̀ pé orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Torí tá a bá dá dúró, àwọn gbàwé wọlé ni, a sì mọ̀rú èèyàn tó máa jẹ́. Ẹ wá gbọ́ nǹkan tí àwọn èèyàn yìí fẹnu ara wọn sọ. Ẹ wá gbọ́ ẹkún tí àwọn aráàlú ń sun. Ẹ wá gbọ́ igbe omijé lójú àwọn aráàlú látàrí pé wọ́n gbàlejò Fúlàní. Ẹ wá wò ó. Mi ò ní gbà yín lásìkò. Ẹ farabalẹ̀ wò ó. Bá a bá ti kó ń bẹ̀ ní gẹ́dẹ́, egbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pàkan nìkan rú. Ọmọ ọlọ́mọ ilé ìwé àbí kí ni ká ti wí? Ṣé òtẹ́ẹ̀lì tó ti di ìwọ̀ báyìí fún èèyàn láti wọ̀? Ọmọ 42 years wọ́n ti sómi lóòtẹ́ẹ̀lì. Ìyẹn ni sómi púùlù. Ṣé sómi púùlù ó tó ti di ìwọ̀ báyìí, ó ti di àṣọṣe. Lórí Yomi Amsat fi yarí, wọ́n ò gbé yín débẹ̀. Àmọ́ ẹ má jẹ́ ẹjẹ́ àgbà báyìí ná. Ẹ kọ́kọ́ wá lọ wo àrà tí àwọn Fúlàní yìí dá. Bá a bá padà dé, wọ́n gbé yín dé ọ̀dọ̀ orí Yomi Amsat. Ọ̀yá ẹ̀ǹṣọ́bẹ̀. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko. Ẹ ṣé tẹ̀ ń wò wá. Àwọn àgbẹ̀ ìjọba ìbílẹ̀ Ṣakí àti àwọn Fúlàní darandaran, ọ̀gá ọlọ́pàá Ṣakí tẹkọ̀ létí lọ sí ìlú Gbépaká láti ṣe ìpàdé àlàáfíà. Ní ọjọ́ àní ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 8 oṣù kẹrin ọdún 2026, ọ̀gá ọlọ́pàá Akọ́láwọlé nílùú Ṣakí, èyí ni ASP Odùbánjọ Kẹ́hìndé, ó ti ṣàbẹ̀wò sí ìlú Gbépaká ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ṣakí láti ṣe ìpàdé àlàáfíà pẹ̀lú àwọn Fúlàní darandaran àti àwọn àgbẹ̀ olóko lórí àwọn aáwọ̀ tó ń ṣẹlẹ̀ nínú agbègbè náà. Ìpàdé ọ̀hún ló wáyé látàrí ẹ̀sùn tí àwọn àgbẹ̀ ń mú wá bá àwọn ọlọ́pàá lórí bí àwọn Fúlàní kò ṣe jẹ́ kí àwọn gbádùn nǹkan oko wọn. Bákan náà ni àwọn Fúlàní náà ń mú ẹ̀sùn pé àwọn olóko ń bu oògùn májèlé sí kaṣú àti omi tí àwọn màálù àwọn sì ń mọ́ tí wọ́n sì ń kú. Kí wàhálà ńlá má bàa ṣẹlẹ̀, èyí tí ó ní agbára ju títí ìlú lọ, òun ló fà á tí ìpàdé náà fi wáyé. Ọ̀gbẹ́ni Elisa Laba, ọ̀kan nínú àwọn àgbẹ̀, ṣàlàyé pé kò sí àlàáfíà nínú ìlú látara bí àwọn Fúlàní darandaran ṣe ń ba dúkìá oko àwọn jẹ́. Gbogbo ìgbà ni àwọn mú ẹ̀sùn lọ sí ọ̀dọ̀ baálẹ̀ Gbépaká. Sí àlàáfíà ní agbègbè wa yìí. Yáàdì bá àbùsùn náà láfíà. A bá rí àwọn oríṣiríṣi onírúurú nǹkan tí ń ṣẹlẹ̀. Yáàdì ń gángan abúgbò àwọn kéèké faru wúrin jà. Kò sí ètò fi wá lọ́kàn balẹ̀. Yáàdì bá àbùsùn náà yá bá pọ̀nchí àǹkàbí.
kò sí àlàáfíà fún pàápàá jùlọ nípa iṣẹ́ oúnjẹ òòjọ́ wa. Yaji aka aikin shi tí ń ṣe oko tí à ń ro. noman su àròkò dá mọ́. yaji su ba samu wurin noma ba. àrí oko dá mú. suka je ba samu wurin noma. tábà dáko kalẹ̀. suka je inda ai noma. ẹran nínú ń bàjẹ́. yaji sanu ne yake ci. tá à ń sì mú ẹ̀sùn wá sọ́dọ̀ baálẹ̀ ní ojoojúmọ́. yaji kullum suke kawo karan bai da jojin. lẹ́yìn pé kí wọ́n pé ká dákun náà ni. yaji suna ba da hankuri. eléyìí la fẹ́ kẹ́ bá wa pẹ̀tù sí dáadáa. àròkò dá mọ́. magana akan shi. ẹran ní sínú ń bá oko wa. yaji sanu sai iske sai. láàárọ̀ ìmọ́tọ́ ti lé wọn nínú oko. yaji da sawin bàbá baálẹ̀ lójókòó ìjojúmọ́ la mú ẹ̀sùn wá sọ́dọ̀ bàbá. yaji kullum yake kawo kara. Alhaji Rafiu tí ọ̀pọ̀ mọ̀ sí bàbá àlù àti wá ṣàlàyé pé ọṣẹ́ tí àwọn adamọ̀lú náà ń ṣe fún àwọn kò kéré ó sì ń kó ìpalára bá wọn kò jẹ́ kí iṣu àgbàdo àti kaṣú àwọn ó gbádùn. lórí ọ̀rọ̀ oko wa yìí náà yaji akan noman su. kò sí ìrẹ̀kẹ́ kí amúta ń dara wọn láàmú sí lórí ọ̀rọ̀ oko kò sí wá gbé níbi ká gbé yìí wọ́n kẹ̀ lọ́bẹ̀ wọ́n mọ̀ ọ̀lọ́gbọ̀n fún ọ̀rọ̀ náà lórí pé àríkà níta iṣu tá a gbé. ya ce akan kasun su suna kora sanu cikin kasu su ma su tire zai su ba sanu su. bó ṣe iṣu náà nínú ọdún tá a gbé tọ́jú ipa tó tọ́bi kalẹ̀ wọ́n lọ́bẹ̀ wọ́n ọ̀lọ́dà wọn ló sì wọ́n. ya ce akan doyan su wadanda suke tara doyan su sanu suna sa sanu ciki. báàgùn bá kalẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n lọ́dà wọn ló sì. ya ce akan rogon su inda an kaji wajen rogon su sa sanu ciki. ṣé mọ́bùdó mi tí mo gbé ká kí àbí mo gbá kí sí òun gbá kí ni wọ́n jẹ sí. ya ce cikin udosun da ya suka rogo na an ka ja tire an ba sanu. Alhaji Wakili Gando láti ìlú Sanisala ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ṣakí èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn Fúlàní ó ṣàlàyé pé kò sí ìgbà ọ̀hún tí màálùú bá jẹ oko tí wọ́n bá ti mú màálùú náà àfi kí àwọn san owó ìtanràn ṣùgbọ́n ní ọdún yìí wọ́n ń fi oògùn pa màálùú àti àwọn àgùntàn tí àwọn kò sì béèrè náírà kan lọ́wọ́ ẹnìkankan. kuma duk sanda aka ce ga mu makiyayi an ce ga shi a gona an ci gona in muka zo mu gani ban taba ganin makiyayi da aka ce bai biya ya tabbata ya yi bana a ce ba zai biya ba. nígbà tí wọ́n ti ń bẹ́ bíi pé kò síjọ́ kẹtí mọ́ olùgbà oko jẹ́ pé oko jẹ́ o tó kọ̀ wá sẹ́n ètò ọ̀rẹ́ fọlọ́gbọ̀ oníwọ̀n rí. amma bana an kashe tunkiya an kashe shanu ba iyaka kuma duk wanda muka kira wani ma mai shanu ko mun kira mun kai kara ba hayo ba wanda ya biya sanu guda. ó ní ọdún yìí wọ́n pa àgùntàn wọ́n pa ewúrẹ́ wọ́n pa màálù àmọ́ àwọn gba náírà kẹ́ lọ́wọ́ ẹni kẹ́kẹ́. ban ji wanda ya ce ko mun ce a gashi mun ka kara ba an samu. ó ní àwọn ò sì gbé ẹjọ́ lọ bí kẹ́kẹ́. ana muna kai kara. ó ní àwọn gbẹ́jọ́ lọ àmọ́ àwọn gba kẹ́kẹ́ lọ́wọ́ wọn. ó ní àwọn dọ́dọ̀ ọlọ́pàá àmọ́ kò sí náírà kẹta wọn táwọn gbà lọ́wọ́ ẹni kẹ́kẹ́. Alhaji Káfí Amọ́kọ́ nínú àwọn Fúlàní tún ṣàlàyé pé kò sí ibi tí ẹ ó dé tí ẹ kò ní bá màálùú bákan náà kò sí ibi tí ẹ dé tí ẹ ò ní bá oko inú igbó náà ni àwọn méjèèjì sì wà bí ẹ̀yin àgbẹ̀ ṣe ń gba alágbàṣe bẹ́ẹ̀ náà ni àwọn Fúlàní náà ń gba alágbàdà màálùú kí oníkálukú fa àwọn ènìyàn rẹ̀ létí kí àlàáfíà lè jọba. saboda yanzu shanu ya yi yawa gona ya yi yawa. ó ní nísìnyí màálù pọ̀ bẹ́ẹ̀ náà sì ló kó pọ̀. babu wurin da zaka je baka ga gona ba. ó ní kò síbi tẹ́ ẹ̀yọ́ sí tẹ̀ ẹ̀ róko. babu wurin da zaka je baka ga shanu ba. ó ní kò sí síbi tẹ́ ẹ̀yọ́ sí tẹ̀ ẹ̀ ní fojú kẹ màálù. kuma gona cikin daji yake. ó ní oko nínú ọgbó lọ́wọ́. shanu kuma haka. ó ní màálù nínú ọgbó lòun náà ń bẹ. ko mutum ya ji yau shi ba shi yau shanun shi ba ta zai zauna gari. ó ní kò sí irú bíná tẹ́ ẹ lè bí èèyàn ní pé kí màálù wọn jókòó láàrin ìlú. kuma ba zai yanda za ka ji haushi ka an bata maka gona za ka dawo da gonan ka cikin. ó ní kò sí irú bíná tẹ́ ẹ lè bí tẹ́ ẹ pé kó yan kókó rẹ̀ wà ní ìlú. to duka wannan yanzu zai mu samu yi hankali. ó ní àfikún kálukú kisu rawa láàrin ara wa. ka gani kuma na yanzu da muke mu manya ne muna na babu yaran muna. ó ní àwọn àgbàlagbà làwọn bẹ́ẹ̀ bí o àmọ́ kò sáà mọ àwọn bí. ku masu gonaki kuna ɗauko alakwashe ne kuna sa a gonakin. ó ní ẹ̀yin tí ẹ̀ ń dáko ẹ̀ máa lè jò ní ẹ̀lẹ́fì roko. mu ma masu shanu haka ne. ó ní àwọn olóko ó ní àwọn ọmọ olú ní àlejò làwọn náà fi ń da màálù. to yanzu dole sai hankuri ko ku jama naku kunne mu ma mu dinga jamu namu kunne saboda mu zauna lafiya. ó ní àfi kẹ́ ẹ mọ fàwọn alágbàtẹ yín kẹ́ ẹ mọ fàwọn létí sẹ́yìn káwọn ní ti mọ fàwọn tí wọ́n ń da màálù àwọn káwọn ní mọ fàwọn létí sẹ́yìn káwọn bá lè fi rí ìjòkó àlàáfíà láàrin ara wọn. Ṣẹ́ríkì Fúlàní náà sọ̀rọ̀ pé àwọn ti lò ju ọdún 10 lọ ní ìlú yìí
irú ohun tó ṣẹlẹ̀ lọ́dún méjì sí àsìkò yìí kò ṣẹlẹ̀ rí. Ewúrẹ́, àgùntàn àti màálù àwọn tí wọ́n ń pa kò kéré. Bí àwọn bá gbé wọn lọ sí àgọ́ ọlọ́pàá tí wọ́n bá ti bẹ̀bẹ̀, àwọn kò ní gba sílè kan lọ́wọ́ wọn, ṣùgbọ́n tó bá jẹ́ ẹran àwọn ló jẹ oko, wọn yóò gba owó ìtanràn. Mun samu shekara 10. ó ní ọdún mẹ́wàá sókè làwọn ti bẹ́ẹ̀ bì. Amma ba mu taɓa ganin abubuwan da ake mana a shekara 2 ɗin nan ba. ó ní irun táwọn rí láàrin ọdún méjì sóni àwọn ò rí rí. Awakinmu, tumakinmu a sa magani, a kashe mana dabbobi. Idan mun zo gaban hukuma za a yi ta roƙonmu, mu ce mun bari don a zauna lafiya. Ó ní ewúrẹ́ àwọn, àgùntàn àwọn, màálù àwọn tí wọ́n pa, ó ní àwọn ò mọyé rẹ̀. Àmọ́ táwọn bá gbé wọn lọ́wájú agbófinró tí wọ́n bá ti bí àwọn yọ̀ǹda. Amma duk wanda aka taɓa ma gona, mai gona shi za a taɓa ma, shi zai zo wurinmu. Ó ní olóko tí wọ́n bá jẹ oko rẹ̀, òun náà wá dùn àwọn. Sannan mu za mu taimaka mashi sai mun gane wanda ya yi ɓannan nan. Wọ́n ní àwọn sẹ̀rẹ̀ lọ́wọ́ kó jẹ́ pé àwọn fi mẹ́rin tó jẹ oko ni. Har yanzu ba a taɓa yafe ma Bahilla ce ɓanna ba. Ó ní wọn ò fijọ́ kẹrí kí wọ́n yọ̀ǹda owó fún ẹni tó ba oko nìkẹ́ táwọn ń ṣe àtọ̀nà rẹ̀. Sannan ko a kashe mai tunkiya ko a kashe sanuwa ba a taɓa biya ba. Ó ní nínú ìlú yìí kò sẹ́nìkan tó ti sanwó rí ni pé wọ́n pe ewúrẹ́ ni, wọ́n pa àgùntàn ni, wọ́n pa màálù ni, wọ́n náà wọ́n gbórí lọ́wọ́ ẹnìkan tó ń gbogbo ìlú yìí. Sai a yi ta roƙonmu, sai mu ce mun bari, amma da Allah kada a ƙara. Ó ní tí wọ́n bá ti rọ àwọn pa àwọn gbọ́ àwọn kan mọ̀ sèrò rẹ̀ mọ́. Don me? Don kiran da ake muna don Allah mu zauna lahiya, mu shi muka rike. Ó ní nítorí pé àwọn fẹ́ jòkó àlàáfíà láwọn pé nítorí tọ́lọ́hún káwọn fi ìfẹ́ káwọn fi bára àwọn gbé àwọn fi gbégbèsè. Ọ̀gá ọlọ́pàá ti wá ṣàlàyé fún àwọn àgbẹ̀ olóko pé òfin orílẹ̀-èdè Nàìjíríà kò fààyè gba kí wọ́n máa da májèlé sínú oko kí ẹran jẹ kó kú. Bákan náà, òfin kò fààyè gba kí wọ́n fi ẹran jẹ oko. Ó ti wá rọ àwọn olóko àti àwọn Fúlàní láti gba àlàáfíà láàyè. Ó tún gbà wọ́n nímọ̀ràn láti máa ṣe ìpàdé papọ̀. Ó tún mẹ́nubà pé kò lẹ́tọ̀ọ́ láti jẹ́ kí àwọn ọmọ kéékèèké máa da ẹran àti pé wọn kò gbọdọ̀ fi àdá wọn sá ènìyàn tàbí ṣe ẹnikẹ́ni léṣe. Àwọn olóko kí n kọ́kọ́ bá wọn sọ̀rọ̀ náà. Yàá ti sáà sí mọ̀ ọmọ gẹ́nẹ̀ dè mọ́nù mi. Fi òun fa ayé ẹ lẹ̀. Ya ce doka bai aje. Kọ́ da poison sínú oko. A sa magani cikin gonaki. Kí ẹran wa jẹ. Sanu ya ci ko wani dabba ya ci doka bai aje shi ba. Kó kú. Ya mutu. Offense yẹn ni cruelty to animal. Ya ce ya zama offense a wajen doka. Ní ti àwọn darandaran náà. Ya ce manomi makiyayi. Òfin òun fa ayé ẹ lẹ̀. Ya ce doka. Kí darandaran kan kó ẹran wọ oko lóko kó lọ jẹ gbogbo nǹkan tẹ́lẹ̀. Sa sanu su cikin gonakin mutane ya ce doka bai aje shi ba. So òfin offense yẹn ni malicious damage. Ya ce wannan offense ne malicious damage. So nǹkan tẹ́lẹ̀ dẹ̀ fẹ́ mo fẹ́ wá rọ àtolóko àti darandaran mo fẹ́ rọ̀ wọ́n. Ya ce shi abin da ya kawo shi nan yana so ba manomi ankuri ya biya makiyayi ankuri. Bí wọ́n fi fẹ́ bẹ́ ara wọn gbé. A samun haɗin kai a tsakaninku. Ká máa daran lálálẹ́ yẹn. Ya ce a dinga kiwo da dare. Kán jọ kán wá kán máa ṣe stop rẹ̀. Ya ce kara kowa su dinga kiwo a dare. Kán daran lójúmọmọ. Ya ce da rana kowa dinga kiwon shi. Wọ́n á lè mọ ibi tó máa daran sí. Kowa zai san wurin da zai je kiwo. Mo kàn máa rọ̀ wọ́n. Ya ce wọ́n máa lo àdá láti fi ṣáyàn. Kara a samu àdá dinga Wọ́n sọ fún àwọn ọmọ wọn kán máa lo àdá láti fi pààyàn. A roƙe mutane yaran nan kara su sare mutane. So another point o. Ya ce point na Kán má jẹ́ kí ọmọ kékeré máa da ẹran. Ya ce kara yadda yaran kananan su dinga kiwo. Ibi tí wàhálà ti máa ń wà Ya nìyẹn. ce daga wurin ake samun wahala. Àwọn ọmọ kékeré yẹn ò ń dúró tẹran. Ya ce yaran kananan ba su saya a kan sanu. Bá bá ti tẹran débi kan báyìí. Suka je inda an kai wani wuri. Wọ́n á lọ jókòó síbi wọn á máa sọ. Sai je su sama wani wuri. Èmi lè gun igi kókàn Ya ce wani yaro sai awo ice. So ẹran á kàn máa Ya ce sanu yana dinga yawo nashi ne kawai. Kò sígbà tẹran ò ní jẹ kó Ya ce dole sai sanu ya ci gonar mutane. So tẹran bá tiẹ̀ máa tí ọmọdé bá máa tẹ̀lé ẹran. Ya ce inda yaro karimi ne sai bi sanu. Wọ́n jẹ́ ká gbàlagbà kan wà pẹ̀lú. Ya ce ya kamata wani babban yaro ya tare da shi.
because àwọn ọmọ yẹn náà wọ́n gbọ́dọ̀ máa lẹ́yìn wọ́n gbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́. don yara nan dunga za su dinga koya musu su ma sani wọ́n jẹ́ ká àgbàlagbà máa wà pọ̀. ya ce yaro karemi guda babba guda don a koya musu. Another thing. ya ce na uku. Strangers àwọn tó ń mọ̀ rí àwọn àjèjì. ya ce baki wanda ba ku sani ba. especially àwọn òróró yẹn tọkàn máa wá. ya ce wanda ba ku sani ba baki. káwọn tó wà ńlẹ̀ ó yẹ kó lè jẹ́ ká mọ̀ pé lágbájá báyìí ló ṣe wọ̀lú. ya ce ya kamata mutane sarki su san wanda ya shigo gari. sódà àwọn ò ní wá kó bá àwọn tó ti wọ̀. don kada su ba wanda suke nan zaman wahala. Then another point. ya ce point na hudu. tí olóko bá sọ pé wọ́n jẹ kó òun. ya ce inda manoma ya ce an ci musu gona. kí àwọn àgbàlagbà yẹn. ya ce manya-manya. wọ́n tètè dá sọ̀rọ̀ yẹn. su doka mataki wanda za su samu zaman lafiya. don ba tètè dá sí. don ba su doka mataki wanda za su samu zaman lafiya. wọ́n máa dàbẹ́ ni pé wọ́n tètè ṣe wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ni. ya ce kamar wanda an yi shi dole ne an yi shi da gangan ne. Alhaji Síkírù tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Aláya Mẹ́rin tó jẹ́ alága gbé. ẹ káàbọ̀ padà ṣé bẹ́ẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn aráàlú ọpẹ́lọpẹ́ àwọn aláàbò àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n dá sọ̀rọ̀ yìí àmọ́ tẹ́ ẹ bá gbọ́ nǹkan tí olúkúlùkù wọn ń sọ bí àwọn ọ̀ràn Yorùbá tí wọ́n jẹ́ onílẹ̀ bí wọ́n ṣe fi ọ̀rọ̀ afárabalẹ̀ sọ̀rọ̀ ẹ wo ti àwọn kọ̀ọ̀kan nínú àwọn Fúlàní yìí tí wọ́n gbé agbára wọ̀ bí kápẹ́ kò sírú wọn. èmi fẹ́ béèrè ìbéèrè kan yóò ṣeé ṣe kéèyàn pa Fúlàní màálù Fúlàní kí Fúlàní ó má bínú débi pé ẹ pa àgùntàn ẹ pa ewúrẹ́ ọ̀kẹ́ àìmọye èyí nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ọlọ́pàá tó ní káràlù àwọn baba olóko kí wọ́n má fi oko ǹjẹ́ torí màálù làgbẹ̀ fi ń fi oko ṣebí torí àwọn other reptiles àbí kí lolóyìnbó ń pè é àwọn kòkòrò àwọn nǹkan burúkú bí àparò tó máa ń já èrè wọn bí ehoro bí ẹni ẹran tó máa ń já èrè wọn náà ṣe ń pín tó bá jẹ́ pé Fúlàní ó bá da ẹran wọ oko kaṣú màálù kan sì lè jẹ odidi báàgì kaṣú kan tán tí Fúlàní ó bá da màálù wọ oko kaṣú báwo ni yóò ṣe jẹ pọ́ìsìn pé àwọn tí ń lọ rojọ́ àwọn ìgbà nǹkan lọ́wọ́ wọn ẹ jẹ̀bi ẹ bá máa gbowó àwọn náà bá sì máa fún yín ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ti dé góńgó báyìí tó ti dé ọ̀fun àwọn aráabí yìí iná ẹ̀ làwọn aráàlú yìí fi force out gẹ́gẹ́ bí àṣẹ olóyìnbó bí ilé àwa dé tọ̀rọ̀ yìí dà báyìí ní àwọn ìlú yìí tó jẹ́ pé àlàáfíà ni wọ́n ti ń gbé fọ́pọ̀lọpọ̀ ọdún fúnra wọn kádẹ̀ wá gbàlejò Fúlàní àbí kí lẹ pé mo rí ẹ̀yàn ọmọ Yorùbá a ti sọ fún gbogbo àwọn baálẹ̀ náà wọn ò tẹ́ jẹ́ kí baálẹ̀ ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti kófìrí wọn ládùúgbò yín ẹ sọ pé ẹ fẹ́ kí wọ́n máa lọ kí wọ́n tẹ̀síwájú kí wọ́n lọ tẹ̀dó sílùú bòmíì àmọ́ tó àwọn bàbá wa náà sínú rẹ ni ká pè é àbí gbà míì nǹkan tí wọ́n fẹ́ jẹ Oríyọmí Hamzat níbi tá à ń lọ jìnnà kí lẹ rí wí sí ọ̀rọ̀ arákùnrin Ṣèyí tí wọ́n pa nípa ìfẹ́nẹ́fọ́sù sínú omi nílùú Ìbàdàn ẹ̀ ṣọ́nbẹ̀. ẹni ọdún mọ́kàndínlógójì ni wọ́n ní ó lọ lúwẹ̀ẹ́ nínú odò kan nílé ẹ̀kọ́ Marena School tó wà ní Olúyọ̀lé wọ́n níbẹ̀ ló ti lọ lúwẹ̀ẹ́ wọ́n nígbà tó lúwẹ̀ẹ́ ń bẹ́ẹ̀ òkú ẹ̀ náà gbé jáde. bàtà àwọn lọ síbẹ̀ ní àná wọ́n lọ́yà láti máa pe fámìlì wọn kọ pé kí ni wọ́n fẹ́ káwọn ṣe fún wọn pé kán lọ gbókùn yẹn kán lọ sí pé ọ̀darí pẹ̀sì ni pé ọlọ́kadà pẹ̀sọ̀ darí pẹ̀sì pé kò léèyàn. bàtà wọn wá dé wọn bẹ̀rẹ̀ pé hòtẹ́ẹ̀lì tẹ̀kọ̀ ní hòtẹ́ẹ̀lì kù yìí ó gbúdọ̀ ní sí kámẹ́rà àǹdẹ́ ó gbúdọ̀ jẹ́ èèyàn méjì tó máa sọ́kù
kí wọ́n bá dé gbọ́ ìgbà tó fẹ́ gbẹ̀mú ẹ̀ jáde kámẹ́rà tẹ̀ ṣe dà ọ̀gá ọlọ́pàá yẹn ti ń dọwọ́ bọ̀rọ̀ yẹn mọ́lẹ̀. ẹrù bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ẹni tó tajọ lọ síbẹ̀ yẹn bá ṣe ń sọ̀rọ̀ yẹn tó kò lọ mọ́tà wípé anybody kú síbẹ̀ yẹn kò lọ mọ́tà yẹn ọ̀gá ọlọ́pàá yẹn ń wí bọ̀rọ̀ yẹn ni wọ́n lọ sọ pé kí ló kàn Gídígbò pẹ̀lú mọ́tà tó wà nílẹ̀ yìí. àwọn kan Gídígbò ẹ tí o bá ti ẹ̀ka Gídígbò wọ́n kọ́ ní lọ́wọ́. ọlọ́pàá yẹn sọ bẹ́ẹ̀ àwọn tá a jọ lọ ní o ti wọ̀ mọ́ wọn lọ́wọ́. ilé yóò sẹ́ kí ló ṣẹlẹ̀. wọ́n fẹ́ fọwọ́ lágbára lójú. mo fẹ́ rí kíkẹ́ tó kú yẹn. ṣe yí ni o wọ́n ti pa ṣèyí. ọlọ́kadà ni. lára ló sẹ. ìmáàkì orí àwọn àgbẹ̀. máàkì yẹn ṣe sí búlẹ̀tì ó jọ dákẹ́bù dọ́gà pé o ti because mo rí dọ́ọ̀tì kan. dọ́ọ̀tì ẹ̀ náà ni dọ́ọ̀tì ẹ̀ gbogbo náà ni ojú dọ́ọ̀tì ẹ̀ gẹ́gẹ́ lè jẹ́ tí wọ́n ń ra díẹ̀ díẹ̀. wọ́n á kó fojú gbá nǹkan yóò máa nà ní. àbáwá àwọn olùdókòwò experience. point bíi pé nǹkan wọlé síbẹ̀. ìrẹsọ̀ nìkan ló wá wà ń bẹ́ẹ̀ táìmì yẹn ni. ẹ̀ tó máa ń lọ swim yìí. ó máa ń exercise lára rọ. sáàárọ̀ ló ṣẹlẹ̀ ni. bóyá a ló máa ṣàlàyé fún wa bóyá. ẹtí tó ní ilé ẹyẹ kó sọ̀rọ̀. tó ní oyá ṣàlàyé. kò sí ń bẹ̀. ibi tèmi ti bá láti tèmi ti bá ní vice rẹ̀ lọ́sùn ní ọjọ́ Saturday nígbà bíi after 11 ni wọ́n pè mí ní àti ẹ̀ pè mí pé èlò kẹ́bí mo ní mo kà pẹ́ ẹjọ́ pọ́jọ́ mẹ́ta wọn ní kí n lọ sí pé àwọn oníṣẹ́ ìwà ní ọ̀sùn mo ní ṣe yíwò pé ṣe yí tèmi àtẹ́sí rẹ̀ ní alẹ́ ní challenge pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní kí n lọ pé wọ́n ní ṣe wọn bá kí mo kà rọ́ọ̀ṣì wọ́n ní mo ní kí ló kọ́ hospital wọ́n ní Divine hospital èmi kà rọ́ọ̀ṣì lọ sí hospital mo kà ní mo débẹ̀ wọ́n ní ṣe wà nígbà yìí ní ìyàwó rẹ̀ nìkan ṣáàjì pé àṣìṣe yìí ni wọ́n gbé wọlé mo ní ṣé mo dáhùn mo ní àwọn ọ̀rẹ́ mi kúrò ní sáré wọlé mo ti dáwọ́ wọlé báyìí mo kà gbé apá ìṣòkè mo kà pé lórúkọ tí mo ń pè pé owó dìde ẹlẹ́yin ti dé mo kà gbé apá báyìí mo rẹ́ jẹ́ níbi ibi báyìí stay ní dẹ́ stay àwọn máàkì wà bẹ̀ mo ti gbé apá kejì mo rẹ́ jẹ́ náà the same thing mo gbé lẹ́ni mo tún wo ibi báyìí náà máàkì yẹn wà kò dátà ọkàn náà láti snap ẹ̀ láàrin ilé ti mo tó ṣe jẹ́ báyìí wọ́n ṣe àwọn ọmọ tẹ́ǹtì ẹ̀jẹ̀ ṣáàpọ̀ nílẹ̀ lẹ́bẹ̀ wọ́n nù yẹn dátà mo tó wá ṣe jẹ́ bí ọmọ lóbi 2 or 3 hours báwọn ọlọ́pàá ṣe wá nìyẹn wọn àdìbá sọ anything àwọn kà dúró bẹ́ẹ̀ pé kí ni báwa ṣe kọ̀ǹpọ̀tàn pé kí ló ṣẹlẹ̀ bó lẹ ṣe jẹ́ wọn náà ọlọ́pàá tẹ bó lẹ ṣe wá sáré lọ gbé èèyàn báyìí láìsọ pé fáìdì kàtà lókè pé kátẹ́lì wọn lọ sí hospital from there lọ sí Adéọ̀yọ́ Adéọ̀yọ́ hospital mọ́tà débẹ̀ alọ́ gba káàdì tán wọ́n ṣà lọ dépòsẹ̀ sí ibi mọ́ṣúárì mọ́tà dé mọ́ṣúárì náà mọ́tà gbé náà ó sì ń bí tẹ́ pé aṣọ tí wọ́n tẹ́ sí kíní ni ẹ̀jẹ̀ kúnlẹ̀ àwọn kíní ẹ̀ mọ́ṣúárì tẹ̀lé wọn láwọn ò ní kémi tó èmi mo kó pẹ̀lẹ́jẹ̀ lọ́jọ́ sínú dustbin wọ́n ṣẹ̀ wá kún wọn fún kíní pé wọ́n fi ṣan omi yẹn nù bẹ́ẹ̀ wọ́n á fi omi wọ́n á fi ṣan ẹ̀jẹ̀ yẹn nù bẹ́ẹ̀ tí tèmi wọ́n ní púùpù mo gbọ́ pé púù ló kú bẹ́ẹ̀ tí tèmi fẹ́ béèrè pé máàkì orí ẹ̀ kí ló ṣẹlẹ̀ èmi ti ń wẹ̀ ní swimming pool ní ìgbọ́ pé kéèyàn dáìbù swimming pool ní that spot and ibi tí pool yẹn wà ibi tí ṣèyí máa dáìbù ó wà too close kò lè ní pressure láti go down deep 12 feet pé ó máa forí gbá bẹ́ẹ̀ tí ó pé kíní ni ẹni tó ń dẹ̀jọ́ lọ wọ́n sọ pé òun wà 20 meter away kíní kan mo ní ibi tí gẹ́ẹ̀ wà kò wà 20 meter to the pool ibi báyìí ṣe dẹ́ǹtì sí ibi báyìí ni pé mo ń sọ pé wọ́n ní àwọn àtàwọn ọjọ́ lọ mo ní àwọn provider àwọn ẹ̀ ló lè sọ clue nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé kìí ṣe pool ṣe yóò lè kú sí pool because I know the person I have as my friend to lè just drown like that pé there is something hidden tó yẹ pé wọn àfẹ́ sọ fún wa pé there is something hidden tó wọn àfẹ́ sọ fún wa pé máàkì yẹn tó fi because èèyàn lè bọ́ sínú omi kó máa bleed for that from morning till that time be 7 àgbè lọ sí mọ́ṣúárì tẹ́ pé even gan aṣọ tá a gbé síbẹ̀ ó kún pẹ̀lú ẹ̀jẹ̀ pé àyàn even gan kò wú omi ò jáde lẹ́nu. ẹ bá súnmọ́ díẹ̀ kan ló gbé mọ́tò rẹ̀ jáde. pé kò wú omi ò jáde lára rẹ̀ ó just normal life flat pé kò tọ́ ẹ pé omi ló mú yóò wù bóyá omi àmájáde ní tí èkó ẹ̀kọ́ omi máa jáde ẹ̀jẹ̀ ló ń jáde lára rẹ̀ máàkì tó dẹ̀ wà ń bẹ́ẹ̀ kí ni bóyá ni máàkì tó wà má tẹ́ pé yàn bọ́ sí inú swimming pool pé
yóò là báyìí níbẹ̀ tẹ́lẹ̀ just go deep torí pé nígbàtà wa gan yà pé ibẹ̀ ti close because ó ti ń pẹ́ pẹ̀lẹ́ pé nígbàtà pé nígbàtà mo dé báyìí pé ó sì fresh ni mo yà bẹ́ẹ̀ gbogbo kéèyàn máa clean pé àwọn àdáda bẹ̀ nígbàtà wa yà ẹ̀jẹ̀ ti ń dí bẹ̀rẹ̀ ibẹ̀ yẹn sì ẹ̀jẹ̀ sì ń jáde tó ti ń bọ́ sílẹ̀ because kéèyàn máa bleed from that morning láti around 11 tẹ̀lé débẹ̀ títí di bí nǹkan bí 7:30 pé something went wrong pé kí wọ́n sọ bí kí máàkì yẹn ti jáde pé kò lè bọ́ sínú kú kí máàkì yẹn wà pé wọ́n ti parí iṣẹ́ wọ́n kàn jù sínú kú kan padà fọwọ́ sínú kú wọ́n ti parí iṣẹ́ wọ́n ti àwọn yọ lọ sínú kú yẹn. náà mo fẹ́ béèrè àwọn nǹkan kan kí lorúkọ rẹ̀ Ṣèyí fine Ṣèyí tẹ́lẹ̀. ẹ káàbọ̀ padà ẹ máa gbọ́ ọ̀rọ̀ bàbá ọ̀rẹ́ wa kan á ní problem no dey finish bẹ́ẹ̀ ni problem no dey finish kò dey finish o ìṣòro ń wá lọ́tún lósìn ni bí Fúlàní ṣe ń ṣèkà láàrin ìran Yorùbá bẹ́ẹ̀ lára àwọn ọmọ Yorùbá náà tí wọ́n ń ṣèkà fúnra wọn báwo lèèyàn ṣe fẹ́ kó sínú swimming pool tó yẹ pé àmì lápá àti apá kìíní apá kejì nìkan náà rí àti orí tí ò sí nǹkan kan míì yàtọ̀ sí yẹn tẹ́ẹ̀sì nínú omi ló kú sí. Ìwádìí ìjìnlẹ̀ gbọ́dọ̀ wáyé lórí ikú tó pa Ṣèyí ọlọ́kadà ṣé gbogbo ẹni tó bá lọ́kadà ní ológo àtàgbọ́ nǹkan táwọn èèyàn yẹn sọ wípé wọ́n ti pọ̀ ọlọ́pàá pé ẹnìkan tí àwọn ẹbí ẹ̀ bá fẹ́ káwọn ṣe fún wọn ṣebí èèyàn lásán ni wọ́n jẹ̀bi èèyàn lásán lọ́lọ́kadà kábíyèsí Ọlọ́run àmọ́ lè ṣe bí lè ṣe kà má wulẹ̀ jáwọ́ ọjọ́ ń bọ̀ báyìí lòlúwa wí ẹ ṣé àtúnpàdé ẹ bá mi ṣí àìtó yìí orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ó dàbọ̀.